ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. الحمد لله الذي جعل أيام العشر موسم العبادات والقربات، والصلاة والسلام على خير البريات نبينا محمد وعلى آله وأصحابه أهل الخيرات. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, ọba tí ó ṣe àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù Dhul-Hijjah, ọba tí ó ṣe ní àwọn àsìkò tí Ọlọ́run ọba yà lọ́tọ̀, àwọn àsìkò tọ́lọ́run ọba aláṣà lẹ́ṣà, àwọn ọjọ́ tí Ọlọ́run ọba aláà tí ó tawájí lórí rẹ̀, àwọn ọjọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá ànábì sàlàyé àwọn oore tó wà ń bẹ fún wa. ayyamul ashir, àwọn ọjọ́ mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah. Ọlọ́run ọba aláṣẹ ní àwọn àsìkò tí Ọlọ́run ọba aláàfẹ́ ká bọ̀ ní ìjọsìn, ká lékún ní ìjọsìn, àwọn àsìkò tọ́lọ́run fẹ́ ká tún súnmọ́ òun ju bá a ṣe súnmọ́ tẹ́lẹ̀ lọ. ọba tí ó ṣàlàyé àwọn ọjọ́ yìí fún wa, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún. àwa bẹ̀ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀, ọjọ́ náà ní ó kù dẹ̀dẹ̀ yìí, Ọlọ́run mọ́sàájọ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa láyé o. kọ́lọ́run jọ bá wa pẹ̀lú àlàáfíà ara, gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tó wà ń bẹ̀ kọ́lọ́run mọ́sàájọ́ rọrùn fún wa láti ṣe. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tí yóò máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ yìí, òun náà ni ìtanijí nítorí pé al-qulub mughafala, al-qulub taghfal, ọkàn máa ń ṣeré káàkiri. wal-qalbu yataqallabu, àwọn tá a fi sọ́kàn, tá a di sọ́kàn wa, tá a rán nínú ayé ọ̀pọ̀ rẹpẹtẹ. wala budda min at-tadhkiri, èyí tó dáa náà ni pé ká má gbàgbé láti máa rán ara wa létí. àwọn ọjọ́ mẹ́wàá yìí nínú àwọn ọjọ́ tí Ọlọ́run ọba Allah tó ṣàlẹ́ṣà ni, àwọn ọláwo lọ́wọ́ fún ìbádà níbẹ̀. lẹ́yìn náà ẹran iléyá tí a ń pa tó jẹ́ pé òun náà jẹ́ kan nínú àwọn iṣẹ́ ìbádà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí, ọláwo lọ́wọ́ fún, àǹfààní wo lọ́wọ́ fún, kí ni ìdí pàtàkì tá a fi ń pa iléyá. ayyamul ashir, ay ayyamu ashri Dhul-Hijjah. ẹ̀yọ́ mọ̀ ya wa lọ́kùnrin lóbìnrin, àwọn tá a jẹ́ àgbàlagbà, àwọn ọ̀dọ́, àwọn tá a jẹ́ máa kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run, àwọn àfáà, ẹjẹ́ lọ lè mọ̀ pé mawsimu min mawasimil ibadat, first 10 days of Dhul-Hijjah, ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah, ó jẹ́ àwọn àsìkò kan nínú ayé
tó jẹ́ pé yastakithiru fiha al-muslimu gbogbo mùsùlùmí ni ó máa gbìyànjú láti lékún níjọsìn Ọlọ́run àníwá al-qurbat gbogbo àwọn oríṣiríṣi àwọn kan tẹ́yìn lè fi súnmọ́ Ọlọ́run ọba la máa gbìyànjú láti fi súnmọ́ Ọlọ́run wa ujuru al-a'mali fiha mudha'afa rí àwọn ẹ̀san tí wọ́n máa fún wa lérí àwọn iṣẹ́ tá a fẹ́ máa ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí àdìpẹ̀lẹ́ ni wọ́n máa multiply rẹ̀ fún wa ládàá tá a máa gbà nínú àwọn ìbádà tá à ń ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ládàá yẹn máa pọ̀ ju ládàá tí wọ́n ń fún wa lérí àwọn ìbádà tá à ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé ọjọ́ mẹ́wàá yìí dé ọjọ́ mẹ́wàá yẹn ọlọ́run bá aláà ní ká má fi ṣeré aksamallahu biha ọlọ́run bá aláà wá búra pẹ̀lú ọjọ́ mẹ́wàá tàwí li'annaha afdalu ayyami dunya layalul ashir ayyamul ashir afdalu ayyami dunya wọ́n ní ọjọ́ mẹ́wàá yẹn òun ní ọjọ́ tí ọlọ́lá jùlọ nínú gbogbo ọjọ́ tó wà nínú ọdún kan kọ́lọ́hún láàánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́hún mọ́sàfíwá sí kòńgẹ́ àwọn ọjọ́ náà ọlọ́wọ́n bá alá aksamallahu bihadhi al-ayyam ọlọ́wọ́n bá aláàbúra pẹ̀lú àwọn ọjọ́ yìí ibi tí ó tóbi déwájú ọlọ́run a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́wọ́n bá ní wal fajri ọlọ́wọ́n bá ní mo fi àsìkò alfajiri mo fi búra àsìkò yẹn ọlọ́lá lọ́dọ̀ ọlọ́mọsá fi asúnà àwọn tó ń kírun alfajiri kọ́lọ̀ ń jẹ́ alfajiri ọmọ yọba wa lérí ẹni kọ́mọ yọba wa lérí tẹ́ kọ́lọ̀ ń jẹ́ alfajiri ọmọ yọba wa lérí ẹni tí ń sin lọ́wọ́ ọba ẹni tí ń dárúkọ ọlọ́wọ́ ọba wa àsìkò yẹn ọlọ́run ti jí ó yẹ wáyé pé ó tóbi o wàlàyálì àṣírí ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run tún fi búra òun ni pé ọlọ́run bá ní mo fi àwọn òru mẹ́wàá búra àfọwọ́ abdul abdul abbas radiyallahu anhuma wọ́n ní làyálì àṣírí ayé ayyamu al-ashri ayyamu ashri Dhul-Hijjah wọ́n ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah òun náà ní làyálì àṣírí la yuqsimu al-azimu illa bi-azim ọlọ́wọ́ bá aláwọ̀ sì ní búra ọba tó tóbi pẹ̀lú nǹkan kan àfi kó jẹ́ pé nǹkan náà tóbi lọ́dọ̀ ọlọ́ al-ibadatu fiha ara tá a fi mọ̀ pé àwọn ọjọ́ yìí tóbi òun náà ni pé àwọn ìjọsìn tá a bá ṣe níbẹ̀ wal a'malu salihah àtàwọn iṣẹ́ rí tá a bá ṣe ahabbu ila Allahi min ghayriha ọlọ́run nífẹ̀ẹ́ sí ju àwọn iṣẹ́ mi tá a bá ṣe nínú àwọn ọjọ́ míì tó yàtọ̀ sí ọjọ́ mẹ́wàá Dhul-Hijjah ìtàgbọ́yé òun náà ni pé gbogbo àwọn ìbádà tá a máa ń ṣe nínú ọjọ́ mẹ́wàá yìí ládàá tá a gbà níbẹ̀ ó pọ̀ ju ládàá tá a ń gbà lérí àwọn ìbádà yẹn lọ kọjọ́ mẹ́wàá yìí kó tó di pé ọjọ́ mẹ́wàá yìí dé. anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni ma min ayyamin al-amalu salihu fihin ahabbu ila Allah min hadhihi al-ayyam al-ashr anabi ni kò sí ọjọ́ kan nínú ọjọ́ ayé téèyàn máa ṣiṣẹ́ rí níbẹ̀ tọ́lọ́wọ́n bá aláwa nífẹ̀ẹ́ ṣiṣẹ́ rí náà jùlọ ṣàgbọ́lọ́ nífẹ̀ẹ́ ṣiṣẹ́ rí nínú gbogbo ọjọ́ àmọ́ ahabbu lillahi ila Allah tafdil af'ala tafdil àwọn àsìkò tí ọlọ́wọ́n bá aláwọn nífẹ̀ẹ́ ṣiṣẹ́ rí jùlọ anabi ni kò sí àwọn ìjọsìn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jùlọ tó tó ìjọsìn tá à ń ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí qalu wala li jihadu fi sabilillah àwọn sàábé wọ́n ní àti jihadi náà ẹni tó lè ṣe jihadi sójú ọ̀nà ọlọ́run ẹni tó lọ lè dáàbò bẹ̀sẹ̀ Islam tó sì ti gbà pé inú kó wọn ọmọ gbàbẹ̀ lọ sí sàárè àbí kó wọn wálé
ó ti fẹ̀mí rẹ̀ lẹ̀ fọlọ́ ṣé jihadi náà òun náà tó ọlọ́run nífẹ̀ẹ́ sí jihadi tó bó ṣe nífẹ̀ẹ́ sí àwọn sẹ́ẹ̀rẹ̀ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí qala wala li jihadu fi sabilillah Ànábì ní wala li jihadu fi sabilillah Ànábì ní jihadi téèyàn lọ sójú ọ̀nà ọlọ́run ọba láàdá téèyàn gbà ń bẹ̀ kò tó láàdá téèyàn gbà nínú àwọn iṣẹ́ olóore nínú ọjọ́ mẹ́wàá yìí ọlọ́run nífẹ̀ẹ́ sí jihadu ju àwọn iṣẹ́ yìí lọ ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn iṣẹ́ olóore nínú àwọn ọjọ́ yìí ju jihadi lọ Ànábì ní la rajulun Ànábì ní àfi ẹnìkan tó lọ jihadi kharaja bi nafsihi wa malihi ó jáde pẹ̀lú owó rẹ̀ àtẹ̀mí ẹ̀ walam yarji' min dhalika bi shay' ìkankan wàá darí nínú gbogbo ẹ̀ ẹ̀mí òde ẹṣin tó mú lọ sójú ogun òde idà rẹ̀ òde aṣọ rẹ̀ òde bàtà rẹ̀ òde igbá oúnjẹ rẹ̀ owó tó kó dání ìkankan òde wá bá àwọn fámìlì ẹ̀ ó kú àkúrun sójú ogun nítorí tọ́lọ́hún Ànábì ní àfẹ́lẹ́ yìí nìkan lálẹ́ sọ pé yóò rí dèdè ládàá fún ẹni tó bá ṣiṣẹ́ rí nínú ọjọ́ mẹ́wàá yìí àwọn tó bá mú fìlà rẹ̀ dé kọjá wọn ní lágbájá ọmọ gbìyànjú sójú ogun ẹ̀sìn àtọ ẹ̀yin ìyàwó rẹ̀ dà fìlà rẹ̀ o gbogbo wàhálà tó ṣe yẹn Ànábì ní kò tó iṣẹ́ rí téèyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí wọ́n ní ó kú sọ́hùn àmọ́ wọ́n mú ẹṣin rẹ̀ wálé nígbà ẹṣin ti dé yẹn gbogbo wàhálà tó ṣe yẹn kò tó wàhálà kò tó ọlọ́run ò nífẹ̀ẹ́ sí jihadi yẹn ju iṣẹ́ olóore téèyàn bá ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá yìí. Ànábì lẹni tó lọ sójú ogun tí ò dé tí nǹkan kan sì bá dé nínú gbogbo property ẹ̀ àti gbogbo tó mú dání eléyìí lálẹ́ sọ pé bóyá eléyìí lálẹ́ sọ pé dèdè ládá tí yọ gbà ó ṣe déédéé ẹni tó bá ṣe ìbádà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ wo tá Ànábì fi wé ẹ wo ládá tá gbà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ wo tá Ànábì fi wé èyàn bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí bí ìgbà téèyàn lọ sí jihadi téèyàn ọ̀darí wálé ni gbogbo ọ̀rẹ́ la mọ̀ pé kìí ṣe ládá tí ó kéré òun náà lẹni tí yọ lọ jihadi tí ó dé kìí ṣe ládá tó kéré ní ọgbà gbogbo ọ̀run tí èèyàn bá kí òun náà làkọ́kọ́ ìjọsìn kathratu sujud ká jẹ́ kí ìforíkanlẹ̀ wa kó pọ̀ ní àwọn ọjọ́ mẹ́wàá yìí ìforíkanlẹ̀ yìí òun náà ni ká mọ kí ìrọ̀rùn yẹn lásìkò ká sì mọ yẹn náfìlà lásìkò qiyamul layl ká mọ nàró lóru torí gbogbo àwọn ìrọ̀rùn yẹn tá à ń kí tẹ́lẹ̀ tá à ń gba ládàá ọlọ́wọ́ bá aláàmọ́ fún wa ní ládàá tó pọ̀ ju èyí tá à ń gbà tẹ́lẹ̀ lọ nínú àwọn ọjọ́ yìí qiyamul layl ìmá dìde lóru táà máa ń dìde tẹ́lẹ̀ qiyamul layl táà máa ń ṣe tẹ́lẹ̀ kálọ̀ lè gbà gbọ́ kálọ̀ lè mọ̀ yí pé ládàá táàrí lórí qiyamul layl nínú àwọn ọjọ́ yìí nínú àwọn òru yìí ọ̀pọ̀ ju èyí tí ọlọ́run bá aláàmọ́ fún wa tẹ́lẹ̀ lọ. wad-du'a kárí pé à ń ṣe àdúrà lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí àti nínú àwọn òru yìí torí gbígbàdúrà tá a máa rí nínú àwọn ọjọ́ yìí yóò pọ̀ ju gbígbàdúrà tá à ń rí tẹ́lẹ̀ lọ. ọlọ́run ọba àlá ọba tí máa ń gbàdúrà ni ọ̀kan nínú àwọn sálàfù sálẹ̀ ó ní layalil ashri awqatul ijaba ó ní táwọn dáwò ní ó ní àwọn òru mẹ́wàá nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul-Hijjah yẹn ó ní awqatul ijaba ó láwọn àsìkò tí ọlọ́run máa ń gbàdúrà ó ní fabadir ragbatan talhaq thawaba ó ní ìwọ ọmọ ìyá mi mọ́sùn lọ yá gbìyànjú kó rí pé ó lékún ládùúgbò àṣìṣe wasiyamu tẹ́sẹ̀ nínú àwọn iṣẹ́ tá a máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni láti máa gba àwọn ọjọ́ mẹ́sàn-án níbẹ̀ àìfọjọ́ mẹ́wàá gbà wẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wọ́n fa ọ̀rọ̀ yẹn mọ́ra wọn lọ́wọ́ ìjẹ́ alẹ́gbàwẹ̀ àbá alẹ́gbàwẹ̀ gbogbo wọn panu pọ̀ lérí pé alẹ́gbàwẹ̀ ọjọ́ kẹsàn-án
àwẹ̀ ọjọ́ kẹsàn-án òun náà ni àwẹ̀ ọjọ́ àràfà. nígbà wọn bí anabi sallallahu alaihi wasallam yìí pé àwẹ̀ ọjọ́ àràfà tó ṣe ní àgbà ládàwọ láàrin bẹ́ẹ̀ èyí ni ọjọ́ kẹsàn-án. anabi ní yukafiru sanatal madiyata wal baqiya. anabi ní bá gbà àwẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù Dhul-Hijjah ọjọ́ àràfà Ọlọ́run pa ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan rẹ́ nínú àwọn ọdún téèyàn ti lò síwájú. Ọlọ́run sì pa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ọdún kan rẹ́ nínú àwọn ọdún téèyàn fẹ́ lò téèyàn ò tí ì lò. ìtumọ̀ ni pé bọ́ọ̀ bá ti ń ṣe báyìí wọ́n máa parẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. àwọn ọjọ́ mẹ́jọ tó kù ìjà lè gbà wọ́n bẹ̀ ìdàlùmọ̀ hákìkí lọ́dọ̀ àwọn àlùfáà tí wọ́n wádìí àwọn ẹ̀rí lọ wọ́n ní àwẹ̀ náà ó wà nínú sẹ́ẹ̀rì ó wà nínú àwọn sẹ́ẹ̀rì torí àdìsí kan wá tó jẹ́ tọ́wá tó ní kullu amali bùnà ádámà là kullu amali bùnà ádámà là gbogbo iṣẹ́ tọ́mọ anábì ádámà bá ṣe òun ló ní. Allah wa ní illa sawm anábì ní Ọlọ́run ní àfi àwẹ̀ nìkan fa illa amalu sawm àfi iṣẹ́ àwẹ̀ nìkan. Amali ni wọ́n pè é iṣẹ́ ni ìjọsìn ni. Ànábì sí ma min ayyamin al-amalu salihu fihinna ahabbu ila Allahi min hadhihi al-ayyam. Ànábì ní kò sí àwọn ọjọ́ tó wà nínú ayé téèyàn máa ṣiṣẹ́ rẹ̀ nínú ẹ̀ tí ládàá rẹ̀ wá pọ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí jùlọ tó tó àwọn iṣẹ́ téèyàn bá ṣe nínú jọ́mẹ̀wá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah. àdìsí gbé wá pé kullu amali bùnà ádámà là gbogbo iṣẹ́ téèyàn bá ṣe a jẹ́ pé àwẹ̀ náà wà nínú iṣẹ́ àmọ́ kò kí í sọ̀rọ̀ àyàn fún yàn téèyàn bá gba àwẹ̀ ọjọ́ mẹ́jọ tó tún gba ọjọ́ kẹsàn-án náà nínú àwọn iṣẹ́ rẹ̀ náà ni. àmọ́ báwọn ọjọ́ mẹ́jọ bá bọ́mọ̀ yẹn lọ́wọ́ kò dáa kí ijọ́ àràfà wọn bọ́mọ̀ yẹn lọ́wọ́ torí àforíjì Ọlọ́run ọba àforíjì ọdún méjì tọ́lọ́run ọba aláwọ̀ ṣèfẹ́rù rẹ̀ tó bá gbà àwẹ̀ ọjọ́ àràfà. wà sadaqat nínú àwọn iṣẹ́ tá a mọ̀ ṣe nínú àwọn ọjọ́ yìí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters wa ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ọmọ wa lóbìnrin lọ́kùnrin òun náà ni ká pọ̀ lẹ́ni tí wọ́n mọ̀ ṣe sàdákọ̀ gbogbo ọ̀nà ní ká máa ṣe sọ́dákọ̀ pípa wá bá ṣe mọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá gbàgbọ́ yé ọ̀rọ̀ yìí dáadáa nínú àwọn ọjọ́ yìí ni wọ́n máa ń yọ zakat owó wọn. àwọn míì wọ́n máa ń ṣe sọ́dákọ̀ oúnjẹ àwọn míì wọ́n máa ń ṣe sọ́dákọ̀ oyè aṣọ èyí lè kó bàtà rẹ̀ tó wà nílé kó fi ṣe sọ́dákọ̀ èyí tí ó bá nídìí mọ́ tó sì jẹ́ ń tọ́ da èyí lè bọ̀ àwọn yẹn lówó eléyìí wà nínú àwọn iṣẹ́ olóore. wa kathratu takbir wa tahlil wa tahmid lẹ́yìn náà nínú àwọn iṣẹ́ tí Ọlọ́run pa wá láṣẹ nínú àwọn ọjọ́ yìí òun náà ni ká máa yanu ká máa wá dárúkọ Ọlọ́run ọba káwọn yòó sì máa gbọ́. àwọn obìnrin nìkan ni wọ́n ní kí wọ́n máa wí ní dèdè ẹnu ọba táwọn lè dágbó fúnra wọn àbí obìnrin tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àbẹ́ káwọn obìnrin kan máa pariwo sókè púpọ̀ àmọ́ àwọn àtàjọkùnrin àwọn máa pariwo táwọn èèyàn máa gbọ́ àtà téèyàn bá ń lọ bí iṣẹ́ èèyàn máa sọ téèyàn bá ń lọ bí iṣẹ́ téèyàn bá ń bẹ lẹ́nu iṣẹ́ èèyàn máa dárúkọ Ọlọ́run ọba tá a wí. Abu Hurairah radiyallahu anhu àtàfà àwọn àbúlá wọn láwọn méjèèjì wọn máa ń jáde yadhhabani ila suq wọn máa lọ sí àwọn ọjà wọn nílùú Madina wa yukabbiran wọn máa wá gbé Ọlọ́run ọba tóbi wa yukabbiru ahlu suqi bi takbirihima àwọn tí wọ́n ń tajà bàbá aláṣọ bàbá ẹlẹ́ran àti gbogbo àwọn olówó àwọn tó ń ta gold ni o tó ń ta silver ni o lọ́jà Madina tí wọ́n bá ti ń gbọ́ tí Abu Hurairah àti Abdullahi Mas'udi pariwo Allahu Akbar àwọn náà máa wá wí nínú ọjà wọn wọ́n máa wí ní ṣọ́ọ̀bù wọn
ìtàgbọ́ yìí ni pé ọjọ́ mẹ́wàá yìí ẹnu wọn gbọ́dọ̀ dákẹ́ báwọn alálàájì ṣe pé labbaik Allahumma labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika la ariwo tẹ́ ma gbọ́ ní mọ́kà nìyẹn jama àwọn yẹn wọ́n wọlé tìkẹ́tìkẹ́ láti wá jọ́sìn fọlọ́ wọ́n mọ̀ gbé ọlọ́run tóbi gbogbo àwọn tá a wà nílé náà àwọn náà mọ̀ wá gbọ́ ọlọ́run tóbi. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ni ọlọ́run ọba aláàsọ fún wa yìí pé wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat ọlọ́run bá ní dandan ni kí wọ́n máa rántí èmi ọlọ́run kí wọ́n máa dárúkọ èmi ọlọ́run fi ayyami ma'lumat nínú àwọn ọjọ́ tí wọ́n ti mọ̀ àwọn ọjọ́ wo ni wọ́n ti mọ̀ ó náà ní ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah Suratul Hajj aya 28 lọ́wọ́ ìbẹ̀rẹ̀ lọ́run ti ní ká máa gbé orúkọ òun tóbi nínú àwọn ọjọ́ yẹn tó o bá ti ń ṣe Allahu akbar Allahu akbar táwọn yẹn bá ti bẹ̀rẹ̀ yìí pé kí ni tùmọ̀ yìí tó tún ṣe yìí wọ́n wá sọ fún wọn pé ọlọ́run sọ nínú Suratul Hajj aya kìíní jama aya 28 wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat ọlọ́run bá ní ẹ máa ṣe zikir ẹ máa ṣe zikir ní gbogbo àwọn ọjọ́ tá a ti ṣàlàyé fún yín àwọn ọjọ́ mẹ́wàá oṣù Dhul-Hijjah à ń ṣe zikir tẹ́lẹ̀ náà àmọ́ Ọlọ́run Ọba aláàtún wá pa wá láṣẹ ká pọ̀ lẹ́ni tí ó máa dárúkọ Ọlọ́run Ọba láwọn ọjọ́ yìí. Ànábì ní ma min ayyamin a'zamu inda Allah subhanahu Ànábì ní kò sí àwọn ọjọ́ kan tó tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba wala ahabbu ilayhi al-amalu salih kò ní sí àwọn ọjọ́ kan tí Ọlọ́run nífẹ̀ẹ́ iṣẹ́ rẹ̀ ń bẹ jùlọ min hadhihi al-ayyam al-ashr tó tó àwọn ọjọ́ mẹ́wàá yìí fa akthiru fihinna min at-tahlil Ànábì ní ẹ wá jẹ́ ọ̀pọ̀ kẹ́mọ̀ sí la ilaha illallah wa takbir ẹ jẹ́ ọ̀pọ̀ lẹ́nu yìí kẹ́mọ̀ sí Allahu akbar wa tahmid walillahi alhamd ẹ jẹ́ ọ̀pọ̀ ẹni tí ẹ mọ̀ sí walillahi alhamd. Látìgbà tí wọ́n bá ti rí oṣù Dhul-Hijjah tí sọ̀tọ̀ bá ti announce pé oṣù Dhul-Hijjah ti jẹ́ kíni ó ti lé gbogbo wa sẹ́mi pé òru là á kọ́kọ́ rí ká tó rọ́jọ́ ọlọ́run bá aláàfin ní wàlẹ̀ yá lè ní àṣẹ òru là á kọ́ rí ká tó rí ọ̀sán ọjọ́ kan sẹ́ òru ní kọ̀ọ̀kan wá kó tó wá kan ọ̀sán rẹ̀. Ànábì ní ẹ pọ̀ lẹ́ni tí ó máa gbọ́ lọ́wọ́ ọba tóbi wa ma huwa sigatuhu bóò láti wá máa gbọ́ lọ́wọ́ ọba náà tóbi òun náà ní ká máa pé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar wa la ilaha illallah wa me wallahu akbar Allahu akbar walillahi alhamd Allahu akbar Allahu akbar Allahu akbar mẹ́ta la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd ẹwì tẹ̀lé mi jama Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd. Allahu akbar ẹlẹ́kẹ̀ló láfi wá sí ẹlẹ́kẹ̀ló jama ẹlẹ́kẹ̀ló ẹlẹ́kẹ̀ló ẹlẹ́kẹ̀rin Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd ẹja tó wí Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd. Ọlọ́ni wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat
ọlọ́run lẹ́nu yẹn máa dárúkọ mi ní àwọn ọjọ́ tí mo ti ṣàlàyé fún yín àwọn ọjọ́ tẹ̀ ti mọ̀ yẹn ta ló ṣàlàyé fún wa jàmá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ayyamu ma'luma ọlọ́run ní àwọn ọjọ́ yẹn ti mọ̀ gbogbo ọjọ́ yẹn pátá ẹ gbọ́dọ̀ dákẹ́ kó o tó mú ráìsì bọ́nu o tó fi spoon bu ráìsì ẹni wọn bá tó fi dẹnu rẹ yẹn ọ gbọ́dọ̀ dákẹ́ Allahu akbar tó bá ń jẹun lọ́wọ́ wọ́n ìjà ta ọkọ̀ lórí o wọ́n bá ti jẹun tó báyìí ó tún bẹ̀rẹ̀ padà ní tó bá ń tọ̀ lọ́wọ́ àbọ̀ ń sì gbọ̀nsẹ̀ lọ́wọ́ nìkan lóòní sékíní lóòní wí ọ̀ ń jáde nínú ilé ìgbọ̀nsẹ̀ báyìí gùfúránàkà tó bá ti wí tẹ́ báyìí Allahu akbar títí tó rọ́ fi kọ́ tó bá ti jí báyìí tó bẹ̀rẹ̀ tẹ́yìn bá ti wà nù ayé nù àwọn ọjọ́ mẹ́wàá yìí ó sùn ọmọ tọ̀ lọ́wọ́ ọmọ yàgbẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ yẹn ní kọ́ ọmọ wí tó bá dé pé iṣẹ́ ọ̀rọ̀ bá ní iṣẹ́ rẹ ṣé ẹnu wọn bá ọ̀rọ̀ tó ń sọ yẹn tó bá ti sọ̀rọ̀ yẹn tán tó jẹ́ iṣẹ́ òjò rẹ ẹlòmíì iṣẹ́ ọ̀rọ̀ ní iṣẹ́ ọ̀rọ̀ ní ìdí ọ̀rọ̀ ní ti ń jẹun tó bá ti parí ọ̀rọ̀ yẹn tán tó parí iṣẹ́ rẹ tán báyìí kí lóògùn tó fi jẹ mọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi obìnrin tí mẹ́kìtì ti ń famọ́ yóò máa wí ẹni tí ń bu ẹran lọ́wọ́ yóò máa wí ẹni tí ń wẹ ọbẹ̀ lọ́wọ́ yóò máa wí tẹ́lẹ̀ tí ń ránṣọ lọ́wọ́ bí wọ́n ṣe ń tẹ̀ ní ọmọ ṣe kíní bí ṣe ń ránṣọ ọdún lọ́wọ́ ní ọmọ pé Allahu akbar bàbá tí ń kọ́lé bàbá bíríkìlà bí ṣe ń rẹ́lẹ̀ ní ọmọ wí òní kọ fújì ètò ọmọ wí lásìkò yẹn ní jàmáà bàbá pẹ́ntà tí ń pẹ́ntì lé lọ́wọ́ yóò máa wí ọ̀nlọ ọmọ wí ọwà nínú mọ́tò bọ́ọ̀sì ọwà nínú káà ọmọ wí ọlọ́ni wọ̀nyẹ́ sùkúrú sí ma lọ́ fi ayyamin ma'luma ọlọ́ni àwọn ọjọ́ mẹ́wàá yìí ẹ gbọ́dọ̀ mọ́mọ́ dárúkọ Allahu akbar eléyìí náà pè ní at-takbiru al-mutlaq gbogbo balẹ̀ máa wí tó bá di àṣùbà ìjọ àràfà ẹ bá ti kásùbà ìjọ àràfà tán at-takbiru al-muqayyad wá bẹ̀rẹ̀ ìtumọ̀ ni pé ẹ bá ti kásùbà àjọ àràfàtà ẹ wí lẹ́yìn zuri ẹ wí lẹ́yìn asiri ẹ wí ìjọ ọdún ìjọ kejì ìjọ kẹta ẹ mọ̀ wí lẹ́yìn irun kọ̀ọ̀kan tó bá di ìrọ̀lẹ́ ọjọ́ kẹrin lọ́mọ tán lọ́mọ kásù yawmul eid ọjọ́ ọdún àti ọjọ́ mẹ́ta lẹ́yìn tóòrùn ọjọ́ kẹrin ọdún bá ti wọ̀ àti parí wayazkuru ismallahi fi ayyamin ma'lumat ọlọ́run kọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀ wa lọ́rùn o ọlọ́gbàrá ọlọ́run ọba wa nínú sunna fún ẹni tí ọba fẹ́ pẹran àbọ̀lá níyàn kọ́ fẹ́ pẹran àbótilẹ̀ ẹran tó fẹ́ pa nínú sunna ni pé kọ́mọ́ gé irun mú oṣù mọ́ gé irun gbọ̀n irun abíyá gbogbo irun tó wà lára rẹ̀ ò gbọ́dọ̀ fọwọ́ kàn àfẹ́yí tí tó bá jábọ́lẹ̀ ní pẹ̀lú mistakenly ó jábọ́lẹ̀ fẹ́ni tó fẹ́ pẹran ó sì gbọ́dọ̀ gé ìkánná rẹ̀ fẹ́ni tó fẹ́ pẹran eléyìí kò kìí ṣe ọ̀ranyàn kò ní kéèyàn mọ́ ní ládàá ẹran pípa àmẹ́ni tó bá fi súnà yín kún ẹran pípa rẹ̀ yóò gbà ládàá látìgbà tí Dhul-Hijjah bá ti yọ láti ní gé irun tó wà lára wa àti ìkánná wa Ànábì ní man kana lahu dhabhun yadhbahu Ànábì ní gbogbo ẹni tó bá ní ẹran tó fẹ́ pa fa idha uhilla hilalu Dhul-Hijjah tí wọ́n bá ti rí oṣù Dhul-Hijjah fala ya'khudhanna min sha'rihi wala min adhwarihi shay'an hatta yudahi kò gbọ́dọ̀ mú kankan kúrò nínú ara rẹ̀ àti ìkánná rẹ̀ títí tó fi ṣèkéni títí tó fi pẹran léyà tó bá wá pẹran léyà tán tó jẹ nínú ẹ̀ tán yóò ṣẹ̀ṣẹ̀ wá máa mú àwọn irun tó yẹ kó mú kó yóò ṣẹ̀ṣẹ̀ wá mú kó bí irun mú irun abíyá irun ara irun gbáyà irun abẹ́ a kì í múnú gbọ̀n kó kọ́dún tó dé ọdún léyà tó dé a kì í múnú gbọ̀n kó láàárọ̀ ọjọ́ ọdún a kì í fárún gbọ̀n o ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n fẹ́ ṣe súnà yìí tó bá dáàárọ̀ ọjọ́ ọdún ẹ̀rí pé irun gbọ̀n ló ti pọ̀ díẹ̀ láàrin ọjọ́ mẹ́wàá yẹn yóò wá yọ clipper bí abẹ́fẹ́lẹ́
ìgbà tí èdè pé ẹ fẹ́ kí sórí níjọ́ ọdún ẹ rí i pé yóò ti fa irùngbọ̀n kí ló dé ó ní wọ́n ní àwọn lè múrun kú o irùngbọ̀n kọ́ o irùngbọ̀n sí mbẹ̀ ànábì ní àáfù léha ànábì ní ẹ fi irùngbọ̀n yín lẹ̀ àwọn ọrùn mú irun abíyá àtàwọn ọrùn míì lálẹ́ mú kú àti irun erí àwọn yẹn tí wọ́n ní alẹ́ mú kú nìyẹn. eléyìí ní ṣókí nípa àyàmú Dhul-Hijjah àwọn iṣẹ́ olóore tó wà nínú ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijjah kọ́lọ̀ mọ́sàájọ́ ọ̀rọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa abiyalá nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́sà rọ̀ wá fún ẹ̀sìn rẹ̀ àtọ̀sán àtòru kọ́lọ̀ mọ́sàájọ́ àfi iríṣẹ́ rẹ̀ ṣe kọ́lọ̀ wá gbà lẹ́sìn fún wa kọ́mọ̀ wá ṣe ní àṣegbẹ̀yìn fún wa lọ́dún ní kọ́lọ̀ mọ́sàájọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́n bá ní alimalu ọlọ́wọ́n bá ní ẹ̀rí owó wọ́lìbànú àtàwọn ọmọ àti níta ti fowó dè mọ́lẹ̀ zinatul hayati dunya ọlọ́wọ́n ní ẹ̀ṣọ́ ayé lásán ni walibaqiyatu salihatu khairu ọlọ́wọ́n bá ní ẹ̀rí ìtọ́ máa ṣẹ́kù fún yín tẹ́ bá jáde láyé òun ní kẹ́ mójútó khairu inda rabbika thawaban wa khairu amala òun ní ọ̀dà kéèyàn gbájúmọ́ jùlọ ìtọ́ máa ṣẹ́kù nínú tó máa ṣẹ́kù òun náà ni àwọn iṣẹ́ eré tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kọ́lọ́mọ́sàjọ́ rọrùn fún ọ láti ṣe fọ́dílù al-udhiyah ọlá tó wà fún ẹran léyà al-udhiyah wọ́n ní ẹran léyà ni wọ́n pè ní al-udhiyah al-udhiyah yìí àwọn Yorùbá wọn pè ní Ileya wọ́n nítorí pé anabi Ibrahim nígbà tí kò padà pa Ismail ó wá sọ fún Ismail pé àgbo ti sọ̀kalẹ̀ ilé ṣe kí ni Ileya wọ́n ní rọ́ wọ́n ní wọ́n lọ́ ọmọ ni wọ́n ní wọ́n lọ́ yẹn mọ́ ni al-udhiyah yóò bá ọmọ pè ní ẹran léyà gangan àgbò yẹn gangan ni wọ́n pè ní al-udhiyah àgbò yẹn màálù yẹn tá a so mọ́lẹ̀ ni wọ́n pè ní al-udhiyah yíyá mọ̀ pé Yorùbá sì ní tọ́wọ́ fẹ́ pe lárúbáwá ìyẹn máa ń lọ al-udhiyah Ileya láàmù tiwọn ó ní dọ́ọ̀dì ti lárúbáwá ní láàmù ti Yorùbá wọ́n là lálẹ́ nàbí Ileya udhiyah èyí tó fi ní udhiyah ọ̀ ní Ileya al-udhiyah èdè Lárúbáwá tó di Yorùbá ní al-udhiyah ẹ̀rẹ̀ yẹn gangan ni wọ́n ń pè ní al-udhiyah al-udhiyah yìí ẹ̀yin bàbá wa yìí yá wa ìyá máa yóò ti báwo bí nàlẹ́ ibùlì wọ́n ní òun náà ní ẹran tá a máa ń dú bóyá ràkúnmí wal-baqari àbí màálù wal-ganami àbí àgbò àbí ewúrẹ́ àgbò àti ewúrẹ́ ni wọ́n pè ní ganam nínú èdè Lárúbáwá yawmun nahar wọ́n níjọ́ ọdún ládùúró wá àyàmù tashrik àtàwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn rẹ̀ tí wọ́n pè ní àyàmù tashrik taqarruba ila Allah azza wa jal lẹ́yìn tá a fi súnmọ́ Ọlọ́run ọba wa ẹ̀rọ léyà òun náà ní tá a máa ń dún ràkúnmí àbí màálù àbí àgbò àbí wúrẹ́ níjọ́ ọdún àtàwọn ọjọ́ mẹ́ta lẹ́yìn ìjọ ọdún lẹ́yìn tá a fi súnmọ́ Ọlọ́run ọba wa ẹ̀sìn ní o kò kí ń ṣe ẹran rúbọ o taqarruban ilallah ẹni pé gbàtà fẹ́ pa ani bisimilah Allahu akbar Ọlọ́run la pa fún làwọn kan nínú àwọn kìrìsìtẹ́nì wọ́n láwọn ní bá wa jẹ ẹran léyà wọ́n ní ẹran ẹbọ ni àwọn ní ẹ̀yin lẹ́yìn pa adìẹ ẹbọ ní December adìẹ ẹbọ lẹ́yìn pa àwọn nǹkan tí ń pẹ́ẹ́rẹ́ nínú wọn ní sèwọ̀n ní December yìí náà ẹ̀hẹ́n náà tẹ̀yìn pàgbà yìí ní ẹran ẹbọ torí pé ká máa fi ọmọ tìsọ́dọ̀ Ọlọ́run ọba ẹbọ ni Ọlọ́run ló lẹ́ran ànábì àní Allahumma minka wa laka ọ̀dọ̀ rẹ lẹ́ran yìí ti wá ìwọ náà láti ṣe kíni ìwọ náà lápá fún àní bisimilah pẹ̀lú orúkọ Ọlọ́run ọba Allah ọba tó dá gbogbo nǹkan Allahu akbar Ọlọ́run ọba yẹn ló tóbi jù lábàjù ọ̀bẹ sí lọ́rùn àwọn ọ̀dárúkọ Ògún síbẹ̀ o àwọn ológun àwọn èsè Muslim àwọn ọ̀dárúkọ Bàtálá àwọn ọlọ́bàtálá àwọn kìí ṣe Muslim ẹ̀rìn eléyìí ẹ̀rìn ẹ̀sìn ni wọ́n yà sunnatu muakkada wọ́n ní sunna tá a kàn pa ni ọmọ ya
bọ́ọ̀ bá paléyàwó ní wọ́n náà torí ẹ̀ àmọ́ ládá tí yóò bọ́ fún ọ tó bá dúdú àlùkìyámà ọ gbé kàjẹ nígbà táwọn tí wọ́n pa ẹran léyà bá ń gba ládá ẹran léyà wọn ọ sàbámọ̀ nìtumẹ̀ súnà ní tọ́jú muwakkada ìdábò ní muwakkada ni pé súnà tọ́jú pé ànábì ò fílẹ̀ láì ṣe kíni ànábì ò fìgbà kan fílẹ̀ láì ṣe kíni láì pa. àfàwọn Anas bin Malik iná àwọn ọmọ ọ̀dọ̀ ànábì ó ní dọ́ha bikamsheni amulahain ọlọ́ ànábì paléyà tàwárí báyìí pẹ̀lú àgbò méjì amulahaini méjèèjì funfun báláwo amulahain pé mélè iyọ̀ ó funfun wọn ni amulahain ó wá funfun bí iyọ̀ nínú tó mọ ọ̀rọ̀ àwọn àfáà mi àwọn ní amulahain òun náà ni ẹran tó ní funfun tó wá ní dúdú tí funfun rẹ̀ bá pọ̀ ju dúdú rẹ̀ lọ akọrọnẹyìn àwọn àgbò méjèèjì yìí wọ́n wá níwò tí ìwò rẹ̀ wọ́n ṣe gàgàrà fàràyè tí wọ́n wá dìhà kọ́dàmọ̀ wọ aláṣọfà ìhìmá anẹ́sẹ̀ lóhùn rí ànábì tí ànábì gbé ẹsẹ̀ rẹ̀ lé ẹgbẹ́ àwọn ẹran yìí wọ̀sánmá wọ̀kábára ànábì du ọ̀dárúkọ ọlọ́run ọba ó sì gbé ọlọ́run tóbi ó sì du àwọn àgbò méjèèjì wọ́n náà ànábì gbé ẹsẹ̀ rẹ̀ lé ẹgbẹ́ ẹran yìí wọ́n nígbà tá ànábì ń du àgbò lọ́wọ́ wọ́n lẹ́nu kankan ọba mú lọ́wọ́ ànábì dì í wọ́n yọ ẹsẹ̀ kan sẹ́yìn àbí òun nìkan náà ló wà mẹ́ ibi agbára wà mẹ́ ìjọba ànábì yìí sọ̀lẹ̀ adẹ́sẹ̀ lóhùn rí ànábì sàlám tó Dubai fúnra ara rẹ̀ adé pé ànábì àmà ṣe al-hikmatu fiha wọ́n ní kí ni ìdí pàtàkì tí a fi ń paléyà kí ni ìdí pàtàkì tó wà ń bẹ wisdom tó wà lábẹ́ iléyà pípa tahqiqul taqwa min qalbil mudahi òun náà ni ọlọ́run ọba aláàfẹ́ wo ìbẹ̀rù ọlọ́run ọba ẹni tó fẹ́ pa iléyà torí ẹni tó fẹ́ pa iléyà wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ nígbàgbọ́ nu ọlọ́run lẹ́yìn náà wá ìkìláàsì yìí lẹ́yìn náà kò gbọ́dọ̀ jẹ́ni tí ó ń pẹran fún nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run wà ìtìsábì yìí lẹ́yìn náà ẹni tó fẹ́ pa iléyà ọlọ́run ọba aláàfẹ́ wo ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ látara ojúkòkòrò ládàá tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọba ní lan yanala Allaha luhumuha ọlọ́run ọba ní ẹran tó wà nínú odò yíyá yín àwọn ẹran rànkúnmí ni o màálù ni o àgbò ni o àbẹ́wúrẹ́ àwọn ẹran yẹn bó ṣe tóbi tó yẹn lan yanala Allaha ọlọ́run ọba ní kò ṣe ìtọ́mọ wá sọ́dọ̀ òun lókè o òun kò kì í jẹran wala dima'uha ọlọ́run bá ní ẹ̀rí ẹ̀jẹ̀ àwọn àlìjànú ní máa ń gbẹ̀jẹ̀ ní wọ́n mú ẹ̀jẹ̀ àwọn àlìjànú wọ́n máa ń gbẹ̀jẹ̀ ọlọ́run bá ní ẹ̀jẹ̀ rẹ̀ kò ní wá sọ́dọ̀ òun ò ní bùkátà sẹ́jẹ̀ walakin yanaluhu taqwa minkum ọlọ́run bá ní ìbẹ̀rù ọlọ́run ọba tó wà lọ́kàn ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ yẹn ìbẹ̀rù yẹn lòun fẹ́ lò òun ló máa wá sọ́dọ̀ òun ọlọ́run ìbẹ̀rù yẹn gángan òun ni òun ọlọ́run ọba lòun ń béèrè lọ́wọ́ yín báwo lè yẹn ṣe bẹ̀rù ọlọ́run lára léyà àkọ́kọ́ òun náà ni pé kéèyàn rọ́jú mú owó ìbẹ̀rù ọlọ́run lè yẹn fi mówó ọ̀rọ̀ ara nǹkan mìíràn màálù fáwọn èèyàn òun náà ra gbogbo ẹbí àtàwọn fámìlì wọn jọ pín ó fi ti sàárà ìbẹ̀rù ọlọ́run ọba ni bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́run ọba yẹn lè mówó léyà lẹ́yìn náà ìbẹ̀rù ọlọ́run ọba òun ni pé bí ṣe ń pẹ́ràn yẹn bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ọlọ́run ṣe ń bá a ipò ọlọ́run ọba aláàpá wa láṣẹ ó ní fasalli li rabbika wanhar ọlọ́run ní kírun yídì ẹ̀ sì paléyà ọlọ́run pa ó láṣẹ ọlọ́run ò ní jẹ́ òun ní tóun fi ní má ṣe ọlọ́run ṣe ọlọ́run tóun fẹ́ lónìí ẹ̀ o mo ní kọ́ pẹ́ràn ó sì pẹ́ràn ẹlẹ́ẹ̀kejì nínú al-hikma ìdí pàtàkì tá a fi pẹ̀rẹ̀ léyà lè ṣùkúrú láàlà ní àmì àlẹ́ ìnà ẹran tá à ń pa yẹn àwọn tọ́lọ̀ ní kárẹ̀ ẹran pa àfi dúpẹ́ fọlọ́ ní ọlọ́run ní káwọ̀ ọ̀rẹ́ ẹran pa
ọlọ́run ní káwọ́ ẹran kọ́ ọlọ́run ní kó owó yọ ọ́lẹ̀ fáwa bí ìkànṣe rí tó yìí wọ́n ní ẹran yẹn ẹran ọpẹ́ ni tóyìn máa fi dúpẹ́ fọlọ́wọ́ ba sọ́dákọ̀ ni sàárà ni ọlọ́wọ́n bá ní kadhalika sakharnaha lakum ọlọ́wọ́n bá ní rí pé àwa la ṣe àwọn ẹran yẹn àwa la ṣe ẹ̀rọ fún yín ràkúnmí màálù tó bá yarí mákàlùkù lọ́wọ́ ẹ̀dá kùtà ló lè dúró kọ́dà ewúrẹ́ tewúrẹ́ bá yarí mákàlùkù lọ́wọ́ ta ló lè dúró jẹba ọlọ́run àwa la rọ àwọn bàyí mọ̀ àwọn ẹran yẹn àwa la rọ fún yín ó wà ní la'allakum tashkurun kẹ́ ẹ lè dúpẹ́ lédè àwọn ìdẹ̀ra tá a ṣe fún yín. lẹ́yìn náà musharakatul hujjaji fi ibadati an-nahar àwọn àlùfáà ní nínú àwọn wisdom tó wà ń bẹ̀rẹ̀ léyàtà ń pa ó ní pé àwa náà àwọn bá àwọn alálàájì náà ṣe nínú àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ní Mákà àwọn alálàájì àwọn pa ẹran alhadi ẹran pé wọ́n ṣe umura wọ́n tún ṣe hajj àwọn náà wá à ń sìn wọ́n jẹ àwọn náà ń kọ́ṣe wọn lọ́lọ́run fi ní káwọn náà ká máa pẹran léyà báwọn ṣe ń pẹran tiwọn ní Mákà làwọn náà máa pẹran tiwọn náà nílé kò wá sí tó burú kéèyàn pa ti Mákà kó tó pa ti lé pẹ̀ntọ́lọ̀ bá fún nígbà láàyè yóò máa pẹran kó ń ṣe hajj yóò tún máa pẹran nílé fáwọn fámìlì ẹ̀ gbogbo wa àtàwọn tó wà Mákà àtàwọn tá a wà nílé inú ìjọsìn gbogbo wa wà àwọn ń pẹran àwọn náà ń pẹran bí wọ́n ní àwọn náà kún wọn lọ́wọ́ àwà pẹ̀lú wọn àwọn náà ṣe nínú àwọn ìjọsìn tí wọ́n ń ṣe ní Mákà gbogbo ẹni tọ́nà ọba aláwa fún ní agbára ẹran náà ọlọ́run ò ní jó kú gbogbo àwa tí àti lágbára ọlọ́run sà fún wa lágbára rẹ̀ fadlul udhiyya àwọn ọláwo lọ́wọ́ fún ẹran pípa ẹran léyà pípa tọ́ba ti fẹ́ sọ pé ẹran ọdún mi ń kọ́ ọ̀rọ̀ ni àmọ́ èyí tó dáa jù pé udhiyya mi ń kọ́ udhiyya mi ń kọ́ ẹ bá ń fi udhiyya ránṣẹ́ màá ní káwọn ọmọ kan wá fún yín ní udhiyya nígbà wo la fẹ́ lọ lè gbé udhiyya wa ẹran yẹn udhiyya ló kọ̀ òní wọn sọ di Ileya ìtumọ̀ ní pé ọdún tá a máa ń pa udhiyya ọdún Ileya wọ́n ní sha'iratu min sha'ir Islam ó jẹ́ ọ̀kan nínú ìjọsìn tí àwa mùsùlùmí gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ tí wọ́n ti pè yẹn mùsùlùmí yóò pẹ̀rẹ̀ léyà mo ní ti àwọn bàbá wa níjọ́ láwọn grandfather wa gbogbo àwọn bàbá wa níjọ́ àwọn bàbá wa lọ́hùn nínú tó pàtàkì nínú ìṣẹ̀mí wọn láyé nǹkan méjì bó làwọn ṣe rí nǹkan táwọn fi gbàwẹ̀ àti bó làwọn ṣe rí owó táwọn fi pẹ̀rẹ̀ léyà wọ́n máa dáko wọ́n sì máa fẹ̀mí sí pé ìgbà tó fi lọ́dún tí ń bọ̀ èrè tí máa kó ní oko yìí níbi ra ẹran Ileya ebi wọ́n pàtàkì rẹ̀ dé sọ́mọ̀ pé láptọ̀pù àti iPhone wọ́n rà and palm top iPad àwọn bàbá yẹn sẹ́yìn níjọ́ ibi wọ́n pàtàkì ẹran Ileya dé wọ́n máa dájọ́ sọ́dọ̀ bàbá ẹlẹ́ran wípé ìgbà tó fi dẹ̀yàwẹ̀ owó mi ò pè wọ́n ní sha'iratu min sha'iril Islam ẹni bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ fẹ́ràn léyà ṣeré nínú fámìlì ẹ̀ torí pé ara tá a fi mọ̀ yẹn ní mùsùlùmí ni lẹ́yìn náà wọ̀kúrìbà yìí máa mú yẹn súnmọ́ ọlọ́wọ́n ọba ní wal budina ọlọ́wọ́n ọba ní ẹ̀rí rànkúnmi ja'alnaha lakum min sha'irillah ẹ̀ràn léyà yẹn ọlọ́wọ́n ọba ní nínú ìjọsìn fọlọ́wọ́n ọba ní nínú téèyàn máa fi jọsìn fọlọ́ ní ọlọ́wọ́n ní lakum fiha khair ọlọ́wọ́n ọba ní orí sì wà ń bẹ̀ fún yín lakum fiha khair ọlọ́wọ́n ọba ní ẹ̀rí orí níbi ẹ̀ràn léyà tẹ́fẹ́ pa yẹn ìgbọ́dọ̀ bá ti ní orí mẹ́mbì kan kí ló dúkùú mọ́ jẹ̀mọ́ àfi ká máa sáré rẹ̀ gbogbo ọwọ́ tọ́lọ̀ bá fún ní agbára wọ́n náà pẹ́ra o àwọn sisters wa
àwọn umusi wa àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa ọmọ wa lóbìnrin ẹlòmíì ò rántí ẹlòmíì ò ṣe rántí ipe ẹran yìí náà tóbìnrin bá pa òun náà gba ládàá yóò mọ wípé ẹran àbúndòlẹ́ ẹran ni ọmọ béèrè ìwọ ò lè mú owó tó wà lọ́wọ́ tiẹ̀ owó ò ní pẹ́ràn ṣé wọ́n ní obìnrin kò kéé pẹ́ràn nínú Islam yóò máa gbé òun ò tí wọlé yá sódìgbà tí tó o bá darúgbó oyè jẹ́ ọba ságbára mọ́ tó bá ti bẹ̀rẹ̀ kan ní ṣàyẹ̀rà tó mi ṣàyẹ̀rì dì ìka yẹn bọ́kùnrin wa ṣe máa ṣe bẹ́ẹ̀ náà ni obìnrin ọmọ ṣe kíni lòun náà máa ṣe ọlọ́ni wal mutasaddiqina wal mutasaddiqati ọlọ́run láwọn tí wọ́n wà ní Jánnà làwọn tí wọ́n ṣe sàárà lọ́kùnrin àtàwọn tí wọ́n ṣe sàárà ní obìnrin ó tún ní was-sa'imina was-sa'imati àwọn tó wọ́n fèrè jìn làwọn tí wọ́n ń gbààwẹ̀ lọ́kùnrin tí wọ́n ń gbààwẹ̀ lóbìnrin ó tún ní wadh-dhakirina Allaha kathiran wadh-dhakirati àwọn tí wọ́n dárúkọ ọlọ́run lọ́kùnrin lóbìnrin bọ́lá ń ṣe máa sọ nìyẹn ìtumọ̀ ẹni pé àwọn obìnrin àwa náà lè pa iléyá kódà tó o bá ní agbára tó o bá ra màálù sísítà ó lè dún fúnra rẹ̀ tó o kájà lùbáàbò rẹ̀ tó dún fúnra rẹ̀ ó lè dún màálù fún rẹ̀ ó lè dún àgbò fún rẹ̀ ó lè dún ewúrẹ́ fún rẹ̀ torí ìwọ lọ́wọ́ fi súnmọ́ lọ́wọ́ ó nìkan bọ̀ fà àbúrò rẹ̀ yọ̀ bọ̀ fà lẹ́sẹ̀ ọkọ rẹ̀ bọ̀ fà lérí ó sì mú ọ̀bẹ jáde wọ́n ní ọmọ kòsàn ní àwùjọ jáde o àti báyìí di ẹran yín lé o ó mọ̀ sọ́dọ̀ tó sá lọ wọ́n ní kò sí tó burú kọ́ ọ̀pọ̀ ẹ̀rọ rẹ fún ara rẹ torí pé ẹ̀sìn ni nígbà ń ṣe kìyàmù lẹ́yìn kálukú ṣe tiẹ̀ nígbà ń dárúkọ ọlọ́run tá ń gbà wẹ̀ kálukú ń gbà tiẹ̀ ẹ wá dọ̀rọ̀ ẹran náà wọ́n náà pa tiẹ̀ àmọ́ tó ọba wa ní àyà láti pa àbọ̀ lágbára lọ́sẹ̀ wá kan ọkọ rẹ àbáwọn àbúrò rẹ àbí àwọn tí wọ́n bá ń bá ní pẹran ẹ má pe ustaasu ládùúgbò ustaasu ìsálápàtà o al-ulama warasatul anbiya kọ́mọ jíṣẹ́ ọlọ́run níṣẹ́ wọn ṣe rí ẹran pípa àwọn alápàtà ni wọ́n máa ń pa ìmáàmù àtàfà tó bá wá sọ ẹ̀dá alápàtà tó bóyá iṣẹ́ mi tó yàn láàyò lẹ́yìn iṣẹ́ dáwà tí ó tó fi kéde tó tún ṣe nìyẹn àwọn yẹn lè jẹ́ àfa àkọjá alápàtà gbogbooro àmọ́ kọjá pé ọ̀ràn tí àfa àti lè máàmù ó dìgbà tí ọ̀dàmọ̀lù dùbúlẹ̀ àti àgbò tẹ́rù ń bọ̀ láti ṣe kíni láti dùn kọ́ bàbá àtàwọn pa ìwọ fẹ́ kú àmọ́ tí ìmáàmù bá kú kò sí wá tí ìsáàsù bá kú kò sí problem àbí ẹ̀rù ń bà wọ́ ò lè dámọ̀lù dùn ọwọ́ ni ká lè pe ìmáàmù wá kò kí ṣe sẹ́ ìmáàmù o ká lè gbọ́ yí dáadáa iṣẹ́ ìwọ́tọ̀ fẹ́ símọ́lọ́hún àti iṣẹ́ ẹni tí máa ń ṣiṣẹ́ àpáta yóò sì jẹ́ mùsùlùmí nítorí kò ní jẹ́ Sunday àti Daniel yóò ní bismillah Allahu akbar òun ló kéré nínú tá a máa ń wí tá a bá fẹ́ pẹran wọ́n ní yọ jẹ́ ọ̀kan nínú ẹ̀sìn wa ọlọ́run wa ní lakum fiha khair ọlọ́run bá ní orí mọ̀ bẹ́ẹ̀ fún yín ẹ̀yin sisters wa òye kọ́ọ̀ta góòdì rẹ kó fẹ́rẹ́ awúrẹ́ lọ́dún ní yọ ṣẹ́kù fún ọ torí tó bá ti dákẹ́ góòdì yẹ ẹlòmíì ni ọmọ lò ó owó rẹ tó ń fi pamọ́ tó fẹ́ ra lẹ̀ yẹn yọ ń bẹ̀ torí ilé sàtìwà tó ń gbé lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ni wọ́n pé àwọn náà fẹ́ ṣe tọkùnrin ṣe é sì tọkọ rẹ bá ti jẹ́ ọkùnrin tó wúlò tọkọ rẹ níláárí tó sì gbádùn fún ẹ̀rẹ̀lẹ́yà ní priority ju foundation ilé tó fẹ́ ṣe kíni tó fẹ́ kọlọ̀ torí pé òun nìkan náà ló máa ṣẹ́kù fún wa Suratul Hajj ayah 36 lọ́lọ́run fi ní lakum fiha khair ẹ̀yin brother ahun stingy brother ọmọ retí ẹran dádì ẹran ọ̀rẹ́ òun náà sì lówó ọ̀wọ́n kò tí wọlé yá nídìí olùmọ̀tọ́ wọlé yá nídìí ọba ti lówó lọ́wọ́ oyè ìgbà náà ló ti wọlé yá tọ́ba ti lówó lọ́wọ́ ti wọlé yá náà nù ìwọ́n máa pa bàbá rẹ̀ máa pa bàbá rẹ̀ náà máa pa nílẹ̀ Yorùbá wọn ní dádì sí wa ẹran dádì la fẹ́ ra kí ló dé wọ̀ra tiẹ̀
nígbà ládàá ẹran léyà lọ́dọ̀ ti dádì o ẹran léyà tí dádì pa yẹ nígbà ládàá ń bẹ o ládàá pẹ́ fún baba yín lẹ́bùn lẹ́gbà nígbà ládàá léyà ìwọ náà pàtì ẹ̀ náà ni kọ́lọ́mọ́sàjọ́ rọrùn fún wa. wọ́n ní táàfù mọ̀ pé ẹran léyà ó pàtàkì lọ́dọ̀ Ọlọ́run òun náà ni qarana Allahu al-udhiyata ma'a as-salah fi kitabihi ta'ala Ọlọ́run ọba aláàfin ìrun àti ẹran léyà ó fi sí ẹgbẹ́ kan náà nínú ìjọsìn Ọlọ́run ọba aláàní fasalli li rabbika ẹ kírun fún Ọlọ́run wanhari li rabbika ẹ sì pẹran léyà fọ́lọ́run ẹ kírun ẹ sì pẹran ìrun tóbi ẹran léyà náà ó ṣe kíni òun náà tóbi iná àti iná náà ni o suratul Kawthara ni o kìí ṣe ẹ̀rí tó jìnnà fasalli li rabbika wanhari Ọlọ́run bá ní ẹ kírun fọ́lọ́run ẹ sì pẹran fọ́lọ́run wọ́n ní àmọ́ pàtàkì ẹran pípa tá a bá tẹ̀ mọ́ pàtàkì irun torí Ọlọ́run bá tó méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ẹlẹ́ẹ̀kẹta al-udhiyatu tawsi'atu ala al-hali wa sadaqa ẹran ẹlẹ́yà yìí wọ́n ní yóò jẹ́ ìgbàláàyè fún àwọn ọmọ wa ká dùn wọ́n nú àwọn ẹbí wa ká dùn wọ́n nú wọ́n bọ́dà tó ń bẹ lọ́wọ́ rẹ aláàjì ń bẹ lọ́wọ́ ẹ ọlọ́lẹ́dẹ́ jákòté oníkọ́mọ wa ṣáwá kílò méjì ìwé ẹni tó adúmọ̀ ti bá láyé ẹ kọ́ sọ pé ó dúpẹ́ torí owó ẹran ń bẹ lọ́wọ́ rẹ ó dúpẹ́ fọlọ́run àwọn ọmọdé wa ń yọjú wọn wá ń wo ẹran dádì Ibrahim lọ́ọ̀kan àwọn ìyàwó rẹ̀ yìí wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ yìí pé tọkọ yín bá pẹran ẹ̀dá kan máa fi ebi díẹ̀ ránṣẹ́ o èyí táwọn àjòkó ti mí kọ́lọ̀ ń sàánú ẹ̀ ni kò ní mú 300,000 yẹn yóò máa kà á ní 300,000 50,000 lẹ́nu mẹ́fà ọlọ́mọṣẹ́ wa làwọn àwọn ọ̀rá yé wa àwọn ọmọ àwọn àtìyàwó àwọn ọmọ wò ọmọ dárò rẹ̀ ó lè yí sọmọ orí láàárọ̀ ọjọ́ ọdún tọ́yẹ káwọn náà ká máa bu ẹran níwájú ilé ká máa bu ẹran ní kíchìn àwọn àrètí ẹran tí wọ́n pa mọ́sálásí owó sì ń bẹ lọ́wọ́ ẹ̀ ọmọ ìyá mi wọ́n ní iléyá pípa gan wọ́n ní ó wà nínú àwọn kan tá a fi ń dun àwọn fámìlì nù tawsi'a alal ahl ọlọ́run wá fún ọ lágbára ọwọ́ ara ẹran pa àwọn ọmọ rẹ náà wọ́n jẹran táwọn náà mọ̀ pé à ń sọdún sọ̀rọ̀ pé ẹran ọdún yàtọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá gé èyí tí wọ́n sè nílé wọ́n ti wá bù díẹ̀díẹ̀ fún gbogbo ọmọ kọ̀ọ̀kan èmi ọmọ bẹ́ẹ̀ ṣe ṣe lọ́dọ̀ títí yín o gbogbo àwọn ọmọ ọdún mẹ́rin ọdún márùn-ún ọdún mẹ́fà kálukú tí wọ́n á ní láìlọ́nù ẹran tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n bá wọn dé pé ẹran Ibrahim ní Kawthara ní ẹran Farouk ní ẹran Ahmad ní wọ́n wà bá wọn dé yọ̀ọ́ wá di láìlọ́nù ẹ̀ka kí ọmọ fi pamọ́ wọ́n ní tawsi'a ní àwọn ọmọ rẹ̀ gan mọ̀ pé mùsùlùmí ni wá ipa à ń ṣe kí ni à ń sọdún wọ́n ní yàtọ̀ sí yẹn wọ́n ní yàtọ̀ sí pé inú ilé ti yín ń dùn wọ́n ní wa sadaqa ala al-fuqara àwọn tẹ́ bá fẹ́ ránṣẹ́ sí bẹ́ẹ̀ ṣe ń yọ̀ tẹ́ ń donú yẹn wọ́n ní inú tiwọn náà máa dùn bẹ́ẹ̀ ẹ̀yin gbẹ́ra wá fún wọn àwọn eléyìí náà gbé wá àwọn eléyìí náà gbé wá nígbà míì gan àwọn táwọn ọmọ ọlọ́ọ̀lẹ́ fún yẹn wọ́n mọ ẹlẹ́rìn lẹ́jọ́ àwọn tá a gbẹ́rẹ́ lọ tóun náà tó máa wá fún yàn nínú yìí tí wọ́n fún ọ wá dídùn ní ọ̀sẹ̀lẹ̀ nínú ilé rẹ̀ alájì md company engineer medical doctor sister owó ń bẹ lọ́wọ́ ẹ inú ilé yìí kò àrídùnú mbẹ dépò tá a fi ìdùnnú ránṣẹ́ sí ilé ẹlòmíì ẹ̀kan lọ́dún náà mọ̀ ni àṣẹ̀mọ̀ gbàtà lò láyé àwọn gbàtà kú mbẹ wọ́n ní kò dá o gbogbo àtàǹsá wọn ọdún ní kálọ̀ lé sékéni kálọ̀ lé rẹ̀ léyà wàláhì bẹ́ẹ̀ bá ra ọlọ́run fi ìlọ́po ọlọ́run fi rọ́pò fún yà ọlọ́run bá ní fakulu minha ẹran dáadáa nípa kìí ṣe ẹ̀dá yọ pàṣẹ tí wàá pẹ̀yìn ìdálódò ìwé wọn ni wọ́n jẹ́ ń bẹ̀ ọlọ́run bá ní fakulu minha ọlọ́run bá ní ẹjẹ́ ń bẹ̀ ẹjẹ́ ń bẹ̀ dáadáa ìwé ń tẹ́ ìpínlẹ̀ ẹjẹ́ ń bẹ̀ o wa'timul qani'a wal mu'tar kẹ́ẹ̀sì fi ránṣẹ́ sí gbogbo àwọn tí
ní wá béèrè wọ́n yá yọ ọkàn débi pé wọn ò ní wá béèrè sì pẹ́ràn ọlọ́run ní ẹ fẹ́ràn ránṣẹ́ sí wọn. wal mu'tarra was-sa'ila àtàwọn tí wọ́n mọ̀ wá kanlẹ̀kùn pé abu alájì ẹ fún mi lẹ́ràn ọlọ́run mọ ìran kàtígórì èèyàn tó dá principle ni pé he will never come she will never ask ọlọ́run ní ẹ̀yin ní kẹ́ ẹ̀wẹ́ ìlẹ̀ fẹ́ gba aládá ẹ fi mú fúnlẹ̀ dáàdi lágbájá pẹran sáwọn ìyá lágbájá pẹran wọ́n ní wọ́n pẹran ní wá o mọ́mọ́ retí pé gbígbà wọn wá ọlọ́run wọn ní wọ́n ló lè fẹ́ràn káwọn mọ́lé ṣàpẹ́ ẹlòmíràn ní kọ̀tọ́pọ̀ òun nídìí ẹ̀ náà ayé àyìn ni rọ́ o wádìí wà ló lè fún lẹ́ran ọlọ́run láwọn kan bẹ ní àwọn ẹ̀dá tẹ́ fún lẹ́ran lẹ́yìn àyìn tẹ́ bá pa tán àwọn tí wọ́n yé wá béèrè rẹ̀ lọ́wọ́ yẹn kò ní wá o onítìjú ni owó òun náà pa àwọn la fún nígbà láàyè ọlọ́run kò ní wá o I know him kò ní ṣe kíni kò ní wá ẹ̀yin lẹ́lẹ̀ gbé bá wọn lé pẹ̀lú ìyàtàpọ́nlé wọ́n ní mọ̀tàrà làwọn tí àwọn máa ń béèrè yóò pè ọ́ ni pé bóun ní iṣẹ́ tó pẹ́ tán mọ̀ ń bọ̀ o yóò kànlẹ̀kùn yín salamu aleykum aleykum ṣé o sí àwọn agbẹ̀ràn àwọn tó lọ ń sọ nìyẹn àwọn tó lọ ń sọ nìyẹn mọ̀ wá kanra tó bá ti tán kó sọ̀rọ̀ tó tutù ní o ìbájẹ́ pé àárọ̀ lẹ ti wá èyí tó kù náà ní ẹnìkan ti gbé lọ́sìn àmọ́ ẹdú ẹgbà bíbọ̀ ẹdú ẹgbà dídín ẹdú ẹgbà sísè àwọn èèyàn mẹ́rin jáde nínú sàfù tó bá rí pé ẹni tó yẹ káwọn fún ẹran ni àwọn ò tí fún yìí kì í ṣe táwọn atọ́jú ẹran oníyọ̀ onídìí tọ́wọ́ fírísì àwọn ẹran inú fírísà rẹ yóò di láìlọ́ọ̀nù kókò kó síbẹ̀ èso lè jà Muharram Sọ́fà Rọ́bìlà Awwal wọ́n sì ń jẹrẹ lọ òun náà lọ pa nǹkan rẹ̀ òun náà lọ jẹ̀kẹ́ alábàáni fakulu minha ọlọ́run lọ́wọ́ ni ẹ má jẹ ọlọ́run ni ẹ jẹ ń bẹ̀ wá at'imu ọlọ́run bá ní al-qani'a ẹ wá fún àwọn tí ò ní wá béèrè wal mutarra àtàwọn tó máa wá ẹ fún wọn ẹ̀rọ yẹn a máa pín ní àpín sí méjì ẹ̀yọ́ jẹ ẹ̀ ti yókù náà síta nínú àwọn ọlá tó wà fún ẹran léyà òun náà ni pé izharu tawhid bá a ṣe ń pẹran yẹn à ń fi hàn gbogbo àwọn apẹran ṣẹbọ àwọn tí wọ́n ń bí ajá sẹ́rí Ògún ipe olóńsàlẹ̀yìn onígbàgbọ́ ní àwa izharu tawhid tó nínú tawhid ní ká pẹran fọlọ́hún azabu lillah nínú àwọn ẹbọ téèyàn wọ náà gbére tí ò ní jáde mẹ́mọ́ òun ni azabuhu li ghayrillah kéèyàn pẹran fún nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run. a máa fi hàn àwọn tí wọ́n ju màálù sínú Ọ̀ṣun àbí tí wọ́n ju màálù sínú òkun ipe àwọn ń pẹran fọlọ́ ni o èṣù iye mọ́jà lẹ́yìn ṣe kíni lẹ́yìn pẹran fún. a máa ìrànlẹ́yà yẹn yóò máa jẹ́ mẹ́sẹ̀gì fún gbogbo àwọn fún jálàbí ẹlẹ́bọ tí wọ́n pa àyàn sóògùn owó àwọn Abrahaman ńìlọrin àti gbogbo àwọn kọ̀líṣẹ̀ tọwọ́ padà tẹ̀ láìpẹ́ ẹ̀yọ́ máa yá mi níbo wọn ẹjọ́ Abrahaman gan níbo ló bá dé ó sì ń bẹ́ kọ́ọ̀tù èyí lòun pa wọ́n pé ẹnìkan kan òkú òun lọ́gbà tó ń pa kílẹ̀ tó ń retí ga ìjọba ẹ̀yin tẹ́ ń lọ lé bẹ̀bẹ̀ kílẹ̀ tó ń retí ó lòun pa ẹni bá pààyàn kí ni Ọlọ́run ní ká ṣe Ọlọ́run ní ká pa padà ẹran léyà yẹn yóò máa jẹ́ mẹ́sẹ̀gì fún gbogbo àwọn tí wọ́n ń pa ẹran ṣògùn owó àwọn tí wọ́n ń du adìẹ tí wọ́n fi ń ṣògùn owó àwọn tí wọ́n ń du adìẹ tí wọ́n fi ń ṣògùn tí wọ́n fi ń ṣèṣọ́ ẹran léyà pípa yẹn yóò máa jẹ́ mẹ́sẹ̀gì fún wọn yín pé ẹlẹ́bọ lẹ́yìn àwa ni oníkíní onígbàgbọ́ torí pé wanhar li rabbika lọ́lọ́run sọ fasalli li rabbika wanhar li rabbika ọlọ́run bá ní ẹ kírun fún mi tẹ́bá sì fẹ́ ẹ̀pẹ̀ràn fún mi Ọlọ́run nìkan anábìrin làánà Allahu man dhaba li ghayrillah anábìrin gbogbo ẹni tí máa ń pẹ̀ràn fún nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run bá aláàtì làánà rẹ̀ látòkè Ọlọ́run ti gbé sépè ẹgbẹ́ ọmọ jáni
la'ana Allahu man dhabaha li ghayrillah. ọlọ́run nìkan lọ́ba tá a máa ń pa nǹkan ẹlẹ́mìí fún. ọlọ́run bá ní kó lè rà nẹ́bí sọ pé inna salati ìrun tèmi o wa nusuki kí ni tó máa nusuki mẹ́yẹ jama ẹ̀ràn pípa wa dhabuhi an-nusku huna adh-dhabhu lillah wa mahyaya gbogbo ètò sẹ́mi mi wa mamati àti tí máa kú lélẹ́rí lillahi rabbil alamin la sharika lah pẹ̀lú gbàgbọ́ ní ọlọ́run nìkan ni èmi ò tún gba nǹkan mi gbọ́ lẹ́yìn ọlọ́run ìrun mi la sharika lah nusuki la sharika lah ló sì jẹ́ pé àyà yìí wà nù tí a máa ń ká tá a bá fẹ́ pẹran qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa ana awwalul muslimin allahumma minka wa laka bisimilahi allahu akbar. àwọn tó bá gbogbo àwọn èyí tó bọ̀ ká yín tó bá ti ní bisimilahi allahu akbar ó ti ṣe kíni ó ti gbé. àyà yìí ló yẹ wáyé pé a kì í gbẹ́ran fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba wa. àwọn abẹ́rẹ́ ọba nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. àyàmùl àṣẹ àti ọdún iléyà náà lọ́ọ́ dájú kọ́ wáyé kọ́lọ́mọdé àṣẹ nínú sàárè o kọlọmọdé àṣẹ lọ́gbà ẹ̀wọ̀n kọlọmọdé àṣẹ lọsibítù kọlọmọdé àṣẹ nínú àhámọ́ kọlọmọ wọn ti wà á mọlẹ láti máa wòran ta o mọdé àgbélé máa wòran ta mọdé àwa ṣe ọdún náà pẹ̀lú ìbànújẹ́ mọdé àṣẹ pẹ̀lú ẹkún mọdé àṣẹ pẹ̀lú òṣè mọdé àṣẹ pẹ̀lú òṣì mọdé àṣẹ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kọlọmọ bá aláàkọmọsá ràn wá lọ́wọ́ gbogbo àwọn ṣe ìjọsìn tán ní ká ṣe ní àwọn ọjọ́ ìyá ọlọmọṣẹ ìjọ ọlọ́run àrùn láti ṣe gbogbo àwọn iṣẹ́ tá a ṣe lọ́sàn-án àtẹ̀yí tá a ṣe lóru ọlọ́mọṣẹ́ ìjọ ọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe owó táwa fi pẹ̀rẹ̀ léyà náà ọlọ́mọṣẹ́ fi lé wa lọ́wọ́ àwa tá a tẹ̀lé àná tá a fẹ́ pa kọ́lọ́mọjọ sá lọ mọ́jà sìnrìn ọlọ́run wájà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé abẹ nínú àlọ́ àti agbára àwọn tó ń bẹ ní hajj ọlọ́mọṣẹ́ sí iṣẹ́ náà nírọ̀rùn fún wọn àwọn tó ń gbéra lé ní ọlọ́mọṣẹ́ sọ wọn àwọn tó ń ti wà lọ́hùn ọlọ́mọṣẹ́ sọ wọn àwọn tó padà gbéra ní ọlọ́mọṣẹ́ sọ àwọn náà ọlọ́run wájú ó ṣe náà láṣẹ pé ọlọ́gbára ọlọ́run ọba àtàwọn gbogbo ọlọ́mọṣẹ́ já sóríire اللهم اجعل سبحانك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته. ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمه الانعام فكلوا منها وأطعموا البائس الفقير